kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá Ọlọ́run ayérayé, a ṣe yín lọ́ba fún àánú àtọ́jú rere ńlá ńlá tí a rí gbà láti rí ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kọkànlá, èní ọjọ́ àìkú. Ògo ní fún orúkọ mímọ́ yín o, Ọlọ́run àìkú àìsá àti àìdíbàjẹ́. A ṣe yín lọ́ba fún àánú ńlá ńlá, ọ̀pọ̀ omi sàn kọjá bí afárá, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí o. Olúwa, ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò léni, ẹ jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ, ẹni ọjọ́ àìkú ọjọ́ kẹta oṣù kọkànlá. Àkòrí tí a gbéyẹ̀wò sọ wípé ọ̀rọ̀ Jésù tó kẹ́yìn, ọ̀rọ̀ Jésù tí ó kẹ́yìn. Àmọ́ àkọsórí wa nínú ìwé Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá. Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá. Èmi kò sí ní ayé mọ́ o, àwọn wọ̀nyí sì ń bẹ ní ayé, èmi sì ń bọ̀ wá sọ́dọ̀ rẹ. Bàbá mímọ́, pa àwọn tí o ti fi fún mi mọ́ o ní ìwọ̀n rẹ, kí wọn kí ó lè jẹ́ ọ̀kan, àní gẹ́gẹ́ bí àwa. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù bákan náà, orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án títí di ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Èmi ń gbàdúrà fún wọn, èmi kò gbàdúrà fún aráyé o, ṣùgbọ́n fún àwọn tí ìwọ ti fi fún mi, nítorí pé tìrẹ ni wọ́n ń ṣe o. Tìrẹ ṣáà ní gbogbo ohun tí ń ṣe ti tèmi, àti tèmi ní gbogbo ohun tí ń ṣe ti tìrẹ. A sì ti ṣe mí lógo nínú wọn. Èmi kò sì sí ní ayé mọ́ o, àwọn wọ̀nyí sì ń bẹ ní ayé síbẹ̀ o. Èmi sì ń bọ̀ wá sọ́dọ̀ rẹ. Bàbá mímọ́, pa àwọn tí o fi fún mi yìí mọ́ ní orúkọ rẹ, kí wọn kí ó lè jẹ́ ọ̀kan, àní gẹ́gẹ́ bí àwa. Nítorí tí mo wà pẹ̀lú wọn ní ayé, mo pa wọ́n mọ́ ní orúkọ rẹ. Àwọn tí ìwọ fi fún mi ni mo ti pa mọ́. Ẹnìkan nínú wọn kò sì ṣègbé o, bí kò ṣe ọmọ ègbé, kí ìwé mímọ́ kí ó lè ṣẹ. Ṣùgbọ́n nísinsìnyí o, èmi sì ń bọ̀ wá sọ́dọ̀ rẹ. Nǹkan wọ̀nyí ni mo sì sọ ní ayé, kí wọn kí ó lè ní ayọ̀ ní kíkún nínú wọn, àwọn tìkálára wọn. Èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn o, ayé sì ti kórìíra wọn, nítorí tí wọn kì í ṣe ti ayé, gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò nínú ayé o, ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi. Wọn kì í ṣe ti ayé o, gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Sọ wọ́n di mímọ́ nínú òtítọ́ nínú ọ̀rọ̀ rẹ. Gẹ́gẹ́ bí ìwọ ti rán mi wá sáyé, bẹ́ẹ̀ ni èmi rán wọn sí ayé pẹ̀lú. Èmi sì ya ara mi sí mímọ́ nítorí wọn, kí a lè sọ àwọn tìkálára wọn pẹ̀lú di mímọ́ nínú òtítọ́. Ẹ jẹ́ kí a lọ sí ẹsẹ̀ ìkẹrìnlélógún. Bàbá, èmi fẹ́ kí àwọn tí ìwọ fi fún mi kí ó wà lọ́dọ̀ mi níbi tí èmi gbé wà, kí wọ́n wá wo ògo mi tí ìwọ ti fi fún mi, nítorí ìwọ ṣáà ti fẹ́ràn mi síwájú ìpìlẹ̀ ayé. Bàbá olódodo, ayé kò mọ̀ ọ́, ṣùgbọ́n èmi mọ̀ ọ́. Àwọn wọ̀nyí sì mọ̀ pé ìwọ ni o rán mi. Mo sì sọ orúkọ rẹ di mímọ̀ fún wọn. Èmi sì sọ di mímọ̀ kí ìfẹ́ tí ìwọ tí o fẹ́ràn mi kí ó lè wà nínú wọn, àti ẹ̀mí nínú wọn. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ẹní ọjọ́ àìkú. Àwọn ọ̀rọ̀ ìkẹyìn tí ọkùnrin kan tí ó fẹ́ kú bá sọ ó ṣe pàtàkì púpọ̀ o, àti pé a gbọ́dọ̀ fún ní àkíyèsí púpọ̀. Ní pàtàkì jùlọ, a gbọ́dọ̀ fi àfiyèsí sí àwọn ọ̀rọ̀ ìkẹyìn Jésù Kristi kí ó tó fi ayé sílẹ̀, nítorí pé wọ́n ṣe pàtàkì gidi gan. Nígbà tí bàbá mi nínú Olúwa tó fẹ́ pa ipò dà kúrò nínú ayé yìí, ó ránṣẹ́ sí mi pé kí n wá, ṣùgbọ́n ó ṣe ni láàánú pé mo ti lọ sí ìlú Àkúrẹ́, olú ìlú ìpínlẹ̀ kan ní ìwọ̀ oòrùn Nàìjíríà, láti lọ wàásù títí di ẹni eléni o. Ó máa ń wù mí kí n wà níbẹ̀ láti gbọ́ ohun tí ó fẹ́ sọ fún mi ní àkókò pàtàkì yẹn nínú ìgbésí ayé rẹ̀.
Nínú ìwé Jòhánù orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún, Jésù ń wí pé Ọlọ́run fẹ́ràn gbogbo ayé ó sì rán an láti kú fún gbogbo ènìyàn. Ṣùgbọ́n nígbà tí ó ń gbàdúrà ìkẹyìn nínú ìwé Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án, ó wí pé èmi kò gbàdúrà fún ayé o, èmi ń gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí tí o ti fi fún mi. Èyí túmọ̀ sí pé bí a kò bá tú ènìyàn bí, kò lè jẹ́ àwọn àǹfààní kan tó wà nínú ìfẹ́ Ọlọ́run. Nítòótọ́, Jésù Kristi sọ pé òun yóò sẹ́ irú ẹni bẹ́ẹ̀ níwájú bàbá òun tí ń bẹ ní ọ̀run ní ọjọ́ ìdájọ́. Ìwé Mátíù orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n títí di ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Àwa tí a ti di àtúnbí nítòótọ́ gbọ́dọ̀ fiyèsí àwọn ọ̀rọ̀ ìkẹyìn Jésù Kristi kí wọ́n tó kàn án mọ́ àgbélébùú àti ikú rẹ̀. Nínú àdúrà ìkẹyìn rẹ̀ ṣáájú ìmúni àti kíkàn mọ́ àgbélébùú rẹ̀, ó sọ pé kì í ṣe kìkì àwọn wọ̀nyí ni mo ṣe fún o, àwọn pẹ̀lú tí yóò gbà mí gbọ́, tí wọ́n ò gba ọ̀rọ̀ wọn, kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan, gẹ́gẹ́ bí ìwọ Bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ, kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa, kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni o rán mi. Ìwé Jòhánù orí ìkẹtàdínlógún ẹsẹ̀ 20 títí di ẹsẹ̀ 21. Ó ṣe pàtàkì púpọ̀ fún Jésù Kristi, olórí ìjọ, pé kí àwọn onígbàgbọ́ wà ní ìṣọ̀kan. Ògo Ọlọ́run ni ó rí lórí ìjọ nígbà tí ìṣọ̀kan bá wà, àti nígbà tí àwọn Kìrìsìtẹ́nì bá ní ọkàn kan náà. Nínú ìwé orin Dáfídì orí ìkẹtàléníàádóje, Bíbélì sọ fún wa pé ìfòróróyàn àti àwọn ìbùkún Ọlọ́run yóò sàn lọ́fẹ̀ẹ́ àti ní ọ̀pọ̀lọpọ̀ nínú ilé ìjọsìn wa nígbà tí a bá wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn arákùnrin wa. Ẹ kò gbọ́dọ̀ di ìkùnsínú tàbí aránkàn pẹ̀lú àwọn arákùnrin àti arábìnrin yín nínú Kristi. Bí ó tilẹ̀ jẹ́ pé Kìrìsìtẹ́nì kan jẹ́ ti ìjọ mìíràn tí ẹ sì ní èdè àìyedè, ẹ fi sọ́kàn pé tí Ọlọ́run tí ẹ̀yin méjèèjì jẹ́, ọmọ Ọlọ́run tí ẹ̀yin méjèèjì jẹ́, ọmọ rẹ̀ sì ni gbogbo Kìrìsìtẹ́nì. Olùfẹ́, rí dájú pé ó fi ìfẹ́ hàn sí àwọn onígbàgbọ́ tí ó wà ní àyíká rẹ nígbà gbogbo, láì bìkítà àwọn ìyàtọ̀ tó wà láàrin yín o. Ṣe ìpinnu láti bọ̀wọ̀ fún àwọn ọ̀rọ̀ ìkẹyìn ti Olúwa àti Olùgbàlà rẹ nípa gbígba ìṣọ̀kan pẹ̀lú àwọn onígbàgbọ́ nínú ayé láàyè. Ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ 1 dé 3. Kókó àdúrà: Baba jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti bu ọlá fún àwọn ọ̀rọ̀ ìkẹyìn rẹ̀ nípa fífẹ́ gbogbo àwọn Kìrìsìtẹ́nì káàkiri àgbáyé láì bìkítà àwọn ìyàtọ̀ wọn. Ẹ já sọ pé bàbá mi, Olúwa ràn mí lọ́wọ́ láti bu ọlá fún ọ̀rọ̀ rẹ o, nípa fífẹ́ gbogbo àwọn Kìrìsìtẹ́nì ní àgbáyé pátápátá láti bu ọlá fún ọ̀rọ̀ ìkẹyìn rẹ. Olúwa yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi share, ẹ máa like, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. A kú iṣẹ́ ìsìn ẹ̀ ní o. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.